ìzámà àtàtàsílù àníkínsọ́lì. láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta bàbá ó sì ṣàdúrà fún wa kò dìgbà téèyàn bá tó mú tẹ̀sùbá dání kéèyàn tó mọ̀ pé yẹ kó ń dúpẹ́ fọlọ́hún. alhamdulillahi rabbil alamin. kò dìgbà tá a bá tó gbowó wájú bàbá wa ká tó máa dúpẹ́ fún bàbá kó bàbá ṣoore tó pọ̀ fún wa. ìzámà àtàtàsílù àníkínsọ́lì. oore tí bàbá ṣe fún wa pọ̀ gan nínú ayé wa ọlọ́run ní òjá kéwòn bòmí tó jọ̀dọ̀ wọn lọ. lihaza sheikh murishiduna afala. bàbá lọ lọ́tún bàbá lọ lọ́sì bàbá ni gbogbo ayé fi ń pè wá nítorí níta bá lọ bàbá wa tó dáa ni àwọn èèyàn bá ń tí ò dá lọ́wọ́ wa nígbà tá a kéwòn tán lábẹ́ bàbá àwa lọ yàn àwọn ọ̀rẹ́ wèrè kan àwa jèrè wọn a padà síbi ọ̀rọ̀ tí bàbá wí ńgbà tá a lè jẹ́ pé ẹ má fira yín lẹ̀ yín ọmọ yìí ẹ má fira yín lẹ̀ ìgbà tá a padà sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ bíi júnior wa táwọn ẹgbẹ́ wo ṣe bá sọ̀rẹ́ mọ́ ìgbà tá a wá padà sọ́dọ̀ àwọn júnior wa bí àwọn ẹnu rìdọ́ àwọn bàtúrè àwọn àtàtà àwọn àdìámà ìgbà àwọn ìdìrí ìgbà náà la tó jèrè ara wa láwọn tá a jọ kéwòn lábẹ́ yín. sheikh murisiduna afala. lihaza kọ́ làhádà ni. lihaza sheikh murisiduna afala. nínú oore tá a ṣe lára yín ẹnìkan bá mi ń jọ kan ó ní but bí mo ṣe ń wòye Albagawi ẹ brought ara yín ní oníwàásí pé ẹ kàn ń kọ́ra yín ni mo ní wèrè ń ṣe ẹ́ wàásí bàbá rẹ mélòó ló wà ń ta tíra mélòó bàbá rẹ ṣe bàbá tó kọ́ mi kí àfa ńlá onímọ̀ ẹlẹ́kọ̀ọ́ olóye oníwàásí ó wá ní mo ẹ̀ṣẹ̀ brought ara mi wọ́n sọ fún ọ pé mo sọ̀sọ́ kú sọrí ni mo kẹ́kọ̀ọ́ rẹ̀ látara bàbá mi ni. ta'assara shaykhina ilma. ta'assara shaykhuna ilma wa hilma. àwọn tá a ké ń bì kankan rí àwọn tó bí wòye ṣàfà bàbá tó bí wọ àfà ní kúdà ló mú àwọn ọmọ àfà ńlá gba kúdà lẹ́nu rẹ̀. crazy jeans ni wèrè máa wọ̀ káàkiri àwọn alágbàǹdì ẹ̀ látara àmọ́lẹ̀ bàbá wa tó ń bẹ lára wa táwa náà wá fi mí sí wọn lára. táwa ní dúpẹ́. shaykhuna ilma wa hilma. bàbá táyé wa ṣe púpọ̀ ìṣẹ̀mí tí bàbá ń lò bàbá ní parọ́ fúnra wa ìṣẹ̀mí àwọn ọmọ kọ́ńdòrò ni. tiwa lulẹ̀ alamina fàfàlà. wọ́n mọ bẹ́ẹ̀ yẹn ti dá ẹ̀tọ́ padà ẹ wo adúrò owó tí bàbá gbé kalẹ̀ markaz lánàá ẹjọ́ ọgbọ́n àti ń kí ọlọ́bẹ̀ bàbá tá ló gbódìdí 1 million lẹ̀ pé òun rèé bàbá wa gbé odidi 1 million kí wá ṣàkọ́kọ́ kì í ṣe kejì wọ́n wá ń wí lọ́tún wọ́n ń wí lọ́sì wọ́n wá lówó bàbá ò sọnù rí kò sẹ́ni tó ṣàdéhùn. alamina yaba afala tiwa lulẹ̀ Sọláyí bàbọ̀. nàbà afal fanafilahi hakọ̀ọ̀sọ masidikọ. ẹ sì wọ́n lọ́dọ̀ bàbá kọ́rọ̀ mọ́gùn afásọlá yẹn máa bọ̀ afẹ́ tọkùnrin bàbá. waliyullahi kudiwatuna afala. Asọláhí ẹ máa bọ̀. ibadullahi kuntalahum masila. misalan. ibadullahi Hello? kuntalahum misala. látọ̀dọ̀ afọwọ́ Sọláhí ọ̀dádá tó dá gbogbo ẹ̀ lẹ́ẹ̀ mo ti sọ fún rẹ̀ fún bàbá tí pẹ́pẹ́ ń ta mọ́tò inú mọ́tò tó ń tà ó ní 100,000 naira kó máa lọ sọ́dọ̀ bàbá. ibadullahi kuntalahum misala. 500,000 náà ti tó láàrin ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú kan rèé látọ̀dọ̀ ti tèmi 50k. ibadullahi Ó di 150. kuntalahum misala. ṣé mo léèyàn márùn-ún péré tí ó kàn fún mi ní 20,000 fún bá mi àfa ńlá èèyàn márùn-ún péré tí ó tí ó fún mi ní 20,000 fún bá mi àfa ńlá ta lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ yanjú. ẹ̀sìn wa rọrọ̀ wá bá wa. Bakakallahu. ó dá 10,000 mẹ́wàá ṣé mo rí. Bakakallahu Ó lil-Islami ẹ máa bọ̀. dawma. alùpùpọ̀lá iná ọmọ nínú Islam Rafai ìmáàmù nu mọ́sálásí rẹ̀ fẹ́ tó gbogbo ọ̀lù yìí. Bakakallahu
ṣe àwọn owó tí ó máa wọlé tí ó máa tẹ̀mí lọ́wọ́ nísìn Eh, ni mò ń béèrè láì fún. ní ká lọ kábọ̀. Bí màmú ti ń bọ̀ ẹ máa fún ọ ok káàṣì ni. Ẹ má jẹ́ ó pẹ́ ọjọ́ ti lọ. Bàkọ́kà 10,000 ẹ dúró lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. Ìsìlámì dáhùnmá. 500,000 mò ń lọ. Àfọwà Ìdírísù Eh, nínú àwọn tá à ń bá ṣe tá à sunkún nù junior wa ni àbọ̀lọ́ ti kẹ́ transfer. 10,000 naira. Transfer. Ó yá ń sìn ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ mi ẹ máa sí iṣẹ́ báyìí ni. Bàkọ́kà Ẹ má lọ bọ̀. Ìsìlámì dáhùnmá. Bàbá máa béèrè mi lọ́wọ́ Ainú Rìdọ́ àti wàá jọ fojú kara wájú bàbá báyìí. Eh, 10,000 naira. Ó yá. Afa Mansur Asauti 5,000 naira. Ó ti ń wọlé wọ́n ti ń ṣe lọ́wọ́ kan. Bàkọ́kà bá ń ṣí o. Ẹ má kàn dúró lásán o. Ìsìlámì dáhùnmá. Ẹ má dúró lásán o. Ahẹ́. Jadu. Mọ́lá mi Eh, Mọ́lá Audu nù Mọ́lá Mutalibu. Mutallib. Ghana tó gbọ́ Yorùbá ju Yorùbá lọ. Ju Yorùbá mi lọ ni kì í ṣe bí àwa o. Allah. Yana jin Hausa, Eh. yana jin Larbanci, yana jin komai da komai. Bàkọ́kà Ọmọ Balógun, 5,000 naira. Ìsìlámì dáhùnmá. Afa Jamiu Albature 5,000 naira. Afa Lukman Arijo 5,000 naira. Adiama ewa lo ando pẹpẹpẹ sí. Eh, Wo jèrè bàbá jù wá lọ ni. uh-huh. Sumabi fi 5,000 kún. Sheikh Ridwani. Anakumala Adiama 15,000. Má tẹnu bọlẹ̀ súnmọ́ àyín. Èlò Allah. ahẹ́n ó ní 20,000 naira. Bàkọ́kà Ìsìlámì dáhùnmá. Wàsírí Afárí Tálíbánì Ridwanullah. àtàlí háyà fàlà. Báà bèjì 2,000 naira. Ẹgbàá ta ló ń gbàdá ní. Yàrá dà ìyàwó mi nu. Eh, 5,000 naira látọ̀dọ̀ jíjì ẹ̀ náà. Ọmọ afá ń lò ń fẹ́ tí ò dáa. Ibadullahi kunta lahum misala. Dókítà láwọn stọ́dì lọ́wọ́ láwọn bá stọ́dì tán táwọn náà máa di bíi 1 million. Allah. Wọ́n ní 5,000 naira látọ̀dọ̀ àwọn. Allah. Afá Jamiu Abdulhamid àwọn Nur Islam dáadáa nu. Wọ́n gbórí rẹ̀ ọmọ Nur Islam lẹ́ẹ̀ máa bá ń bẹ̀. Allah. Kò wá tó kí wọ́n bí inú wọ́n máa bí náà ni. Liwahu Bàbá aláṣojú dà. dini ragibatu afala. Wọ́n ní máa ń gàdọ́bà mi ń kà wà lámúyẹ̀ fọ́ alfi kasharan. Ikhtarahu sahiban. Al-Amashi 2,000 naira. 20 ti wọlé Adiama gbogbo ẹ ti wọlé. Tí ẹ bá ṣètò ẹ kí n máa tó àfà. Ó yá àfà aláṣojú. Akíkọ́tù sọ adá aláàgó 1,000 naira. Àfà Abdul Ajanasi. Bàbá rẹ̀ 2,000 naira. Àfà Abdul Wasi. Ìsìlámì dáhùnmá. Ìwọ máa dúró pé kò kọ́. Ọ̀hún bẹ̀ wo gbogbo ẹni bàbá ń yọ mọ́ríkàsì wọ́n náà mọ̀ wá yọ fún wọn. Wàsírí Wọ́n wá yọ kí á kó lè dá Tálíbánì lálùbáríkà. háyà afala. Àfáwọn àgbà wọ́n ti mú wá 5,000 naira. Abanira. Bàbá nira ti mú 5,000 wá. Láwọn transfer tó ti wọlé. Ó yá ibo ló kù sí. Ìzámà Ẹ̀yin tá wá àtàtàsí pè. olùhání kì í sọ́ọ́lé. Àfáwọn Salam Salam. Ṣéyíkù Múríṣídùnà àfàlà. Àfáwọn Zuklon. Ṣéyíkù Àfáwọn Aṣojú. Múríṣídùnà àfàlà. Ṣé wọ́n ti ṣe 5,000? Ó yá 5,000 látọ̀dọ̀ láṣojú. Tàásàrà ṣéyíkù náà ìlímọ̀ Mo káwọn ọ̀gá mi, mo káwọn sílẹ̀ mi. Ṣé Abdulkadir? Tiwa lulẹ̀ àlámì Ìyá ikọ̀. náà bá àfàlà. Nígbà wọn ní ahatira àwọn àbátiri àbá ẹgbẹ́ yìí pọ̀ Ọlọ́run wa ní àmọ́. Allah. Àrùn kùmọ̀ lọ. Àwọn tó kù yìí náà wọ́n ti. Ọ̀ya.